wò wá láti iléeṣẹ́ kábíyèsí TV ilẹ̀ wa tí ẹ ti ń wò wá kìtìkìtì báyìí ibi ọdún ajé la wà nílùú Ilé Ifẹ̀ níbi tí kábíyèsí ẹni tí wọ́n ń sìn Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti ń bọ ajé ní òní ibẹ̀ la wà yìí kábíyèsí jáde láti inú pálásì wọ́n lọ síbi ajé wọ́n sì ní láti máa fọ́n owó ní bọ́ńdù wọ́n ti kọ́kọ́ fáwọn olóyè ní tiwọn oníkálukú ti bì á fìbí àṣẹyàn ọmọ kúrò ṣùgbọ́n báyìí àwọn aráàlú ní kábíyèsí wọn fọ́n ní 1,000 naira ni wọ́n fọ́n tí oníkálukú àtọmọdé àti tí wọ́n mú kẹ̀tíkẹ̀tì inú gbogbo wọn dùn ẹ̀ mọ̀ rí bí oníkálukú náà sì ń kó wálé èrò rèébì bàbí odò Ilé Ifẹ̀ nílùú Ilé Ifẹ̀ níwájú ààfin bàbá wa kábíyèsí aláṣẹ ìlẹ̀kùn ọba Adéyẹyè ẹni tó ń wù sí olórí aládé gbogbo làwọn tí àti kò sí láti ṣe kábíyèsí ti ẹ̀ máa fà wá. Ewé pọ̀. Owó ní gbogbo bí àwọn yàrá rẹ̀ mú. Ẹ̀yin mọ́tò yìí. Inú mọ́tò tí arákùnrin jókòó sórí ẹ̀ ní kábíyèsí wa owó náà lẹ́yìn rẹ̀ tí wọ́n ń fọ̀hún tí àwọn oníkálukú sì ń inú ni pé àwọn wúre ọdún yìí wípé ajé kó fi lè gbogbo wa sí ibùdókòó.
Ilé Ifẹ̀ la wà fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa níbi tí kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì tí wọ́n ti ń ṣọdún ajé. Ẹ rí i pé èrò pọ̀ bíbà níbi tá a wà yìí. Kábíyèsí ń lọ sí ìdí ajé wọ́n sì ní láti máa fọ́n owó lọ ní náírà dọ́là bẹ̀rẹ̀ láti orí 5 naira títí fi dórí 50 100 200 500 1000 lórí dọ́là gbogbo ẹ̀ ní kábíyèsí fún òun lẹ́rìí tí àwọn èèyàn ń jà tí wọ́n ń dù mọ́ra wọn lọ́wọ́. Ẹ máa bá wa kálọ bí àṣẹ ń bá kíní ọ̀n bọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ ẹ kú kàlẹ̀. Iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí nílùú Ilé Ifẹ̀ níbi tí Kábíyèsí Ọ̀jájá Ẹnìtàn Ògúnwùsì tí wọ́n ti ń ṣọdún ajé ní òní tí ọ̀pọ̀lọpọ̀ èrò bíbá sì wà ń bí. Àwọn kábíyèsí ládéládé lóyè náà ni wọ́n ń bẹ níbi tí a wà yìí tí gbogbo wọn sì darapọ̀ mọ́ wa fún ti ọdún yìí. Ààrẹ Gani Adams àwọn náà ń bẹ ń bí, àwọn ládéládé lóyè láti ìpínlẹ̀ Èkó, Ògùn, Kogi káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà wọn ni wọ́n ń bẹ ń bí tí wọ́n ń bá wa ṣe àjọyọ̀ ọdún yìí. Kábíyèsí sì ń bá wa láti máa fọ́n owó tí àwọn èèyàn sì ń dunnú tí wọ́n fi ń wúre fún wọn pé aṣọdún ọdún ni ò pé a ṣe ẹ̀mí ìsìn nínú owó náà mọ́nú àìkú baálé ọ̀rọ̀. Iléeṣẹ́ Kábíyèsí TV ni ẹ̀ tí ń wò wá ẹ máa bá wa kálọ. bá ṣubú lórí mọ́tò tó wà yìí. wọ́n máa gba báàgì.